Sunna TV Yorùbá, ìmọ́lẹ̀ ẹ̀sìn ìsìlámù kárí ayé. Sunna TV Yorùbá. Ohun tó yẹ kẹ́ máa wò ni òun ni Sunna TV. A máa ń jókòó ti fíìmù ni, à ń jókòó ti orin ni, à ń ṣe kínní ni, kò bẹ́ẹ̀ sì mú rárá. Ojúléeṣẹ́ yìí ọ̀kan ni wọ́n jẹ́ lára àwọn ojúléeṣẹ́ amóhùnmáwòrán tá à ń wò pàtàkì jùlọ ní ọ̀dọ̀ wa níbí. Sunna TV òun ni kẹ́ mọ bá o, ẹ mọ̀ wò ó, Ọlọ́run mọ̀ fún gbogbo wa ṣe. Ẹ jẹ́ kí gbogbo wa pátá ká tó padà tara ṣàṣà níbi ìmọ̀ wo Sunna TV kó jẹ́ pé tábà tan tẹ̀lé báyìí ibi tá a fẹ́ mọ sí òun náà ni Sunna TV. Sunna TV Yorùbá. Èyí òun tó yẹ kọ́ àwọn mùsùlùmí kó máa wò torí ìlọsíwájú ni. Ǹjẹ́ látara àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí náà ni ó jẹ́ káwa náà ká lè dúró ṣinṣin lójú ọ̀nà Islam látara àwọn ẹ̀kọ́ tí wọ́n ń kọ́ wa yìí. Àkọ́kọ́ ló máa jẹ́ ẹ̀kọ́ ẹ̀sìn, ẹlẹ́ẹ̀kejì ló sì tún máa jẹ́ ẹ̀kọ́ báwo láti lo ayé wa gbà. Gbogbo àwọn nǹkan yìí náà ni ó máa jẹ́ kí ẹ̀sìn wa kó lè ṣeé ṣe. Sunna TV Yorùbá, ìmọ́lẹ̀ ẹ̀sìn ìsìlámù kárí ayé.